lọ́wọ́ Ọlọ́run wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi bàbá wa kan bẹ́ ń bí ọba kan bẹ́ ń bí ọba kan bẹ tí ò sí ń bí wọ́n dẹ̀ jẹ́ pé àwọn ọba tó yẹ ká mọ fi tọrọ balẹ̀ Yorùbá ni wọ́n bàbá wa kan bẹ́ ń bí ọba orílẹ̀ kẹta ọba tí èèyàn máa ń sí tó yẹ kí Yorùbá ọmọ jẹ́ ká mọ sọ̀pá ká mọ mọ̀ fún alọ́ba ni nígbà tí mo wà nínú ẹ̀wọ̀n ní Benin Buratai ni Buhari sáré sọ di ambassadọ njọ tó ń mú mi sílẹ̀ Benin Buratai wá pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá jọ ó lóun fẹ́ bá wọn ṣe mítìn kábíyèsí orílẹ̀ kẹta sọ fún wọn nínú mítìn yẹn pé mò ń bọ̀ fúnra mi live nínú prison tó fi mí sí lórí YouTube àbí lórí Facebook kábíyèsí sọ orílẹ̀ kẹta sọ ń bẹ̀ pé gbogbo àwọn ọba tá a jókòó mi tẹ̀ pété àjọba ilẹ̀ Yorùbá ó ní mítìn kìlẹ̀ fẹ́ bá wa ṣe ẹ lọ sílé ọmọ wa Sunday Igbohi ẹ lọ balẹ̀ ẹ̀jẹ̀ ẹ pẹ̀gbọ́n ẹ pọ̀rẹ́ ẹ bá gbọdúkẹ́ ẹ̀jẹ̀ ẹ tì mọ́lẹ́ bẹ̀rẹ̀ ẹ wá pè wá sí mítìn pé ká mọ̀ ṣe mítìn ó ní mítìn kìlẹ̀ fẹ́ ṣe ẹ lọ fọmọ wálẹ̀ kẹ́ẹ̀dẹ̀ rí ìṣòkú àwọn tẹ́ padà nù that is why mo sọ pé mọ̀jà bú àwọn ọba wa mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tá a mọ̀ Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́ bàbá dẹ̀ ní àṣẹmọ́ nìyẹn Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́ sọ̀rọ̀ yóò lè jábọ́ ẹgbẹ́ ti bẹ́lẹ̀ ní òkú tí mi ò mú gbọ́ fọlábalẹ̀ ẹ jẹ́ ká máa yin àwọn ọba wa ẹ wo bàbá tí bàbá kábíyèsí ògiri yẹn mo ti mọ̀ wọ́n gbà tí mo ti wà ní Mọdákẹ́kẹ́ létí kí mo ṣe mọ̀ wọ́n bàbá mi Olúgbọ́n ó ní bíjọba Nàìjíríà ọba fún Sunday Igboho ní amnesty kó wá sọ̀kú ìyá ẹ̀ àwa ọba ilẹ̀ Yorùbá máa parapọ̀ àfúnẹ́ amnesty kó sọ̀kú ìyá ẹ̀ kí ni mo ṣe tí DSS ní kọ́ lọ gbé mi wá mo ti wá dé ń sè é. àti yọ̀wá àti òní wá ọmọ Yorùbá ni mí ẹjọ́ amnesty tí mo gbé wá ẹjọ́ amnesty tí mo gbé wá lẹ̀ Yorùbá mo gba amnesty àṣẹ Ọlọ́run ni mo fi gbé amnesty mi wá Ọlọ́run bá ló fún mi ní amnesty yẹn torí kó dá ẹ̀mí mi sí ẹni nìyẹn amnesty tí mo wá gbé wá mi ò gbé lọ Kaduna mi ò gbé lọ Kano mi ò gbọ́ kọjá ilẹ̀ Yorùbá nítorí pé mo kọlà Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́ tí a bá wá ní àṣemọ́ nìyẹn ẹ lè mọ dúnkòkò mọ́ àwọn bàbá wa Fúlàní ò lè mọ pa àwọn ọba wa ilẹ̀ Yorùbá ká gbé ẹ̀jẹ̀ dání àwọn bàbá mi ní kàkà kí n dọ̀bálẹ̀ fún gàmbà kí n kúkú dànù ibi tá a dé dúró sẹ̀ a fẹ́ jẹ́ kí gbogbo Nàìjíríà lápapọ̀ mọ̀ pé àwa Yorùbá la gbé Nàìjíríà lọ́wọ́ bàbá wa tí British bá so wá pọ̀ bàbá wa ní ìgbéyàwó tẹ́ ṣe fún wa àṣemọ́ kí ó ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin president ẹ̀ wà ń bí mo kí ohun tí n bá sọ lẹ́nu mi ni kẹ́ máa kọ sínú ìwé ohun tí mi n bá sọ ẹ má máa sọ pé mo sọ èmi ò support ẹni kankan mi ò dẹ̀ gbìjà anybody ohun tí mo ń sọ fún yín ni pé àwa ọmọ Nàìjíríà ni abẹ́ ọmọ Yorùbá la gbé Nàìjíríà lọ́wọ́ tàbá dẹ̀ sọ pé àṣemọ́ nìyẹn torí pé ọmọ Yorùbá kọ́ lórí gọ́lọ́ àwọn ẹni kílódé tí mo bú Buhari tí mo bú bàbá Tinubu wáyé tí mo fẹ́ bú sóhun lórí gọ́lọ́ pa mí mọ́lé sóhun ló ṣèjọba ńgbà tó àtàkì ṣé ẹnu ìgbà tó ti dé yìí ó ní kí mọ́sí Yorùbá nìsan láàrin bí oṣù méje tó ti gbàjọba Nàìjíríà sóní mọ́sí Yorùbá nìsan mo ti ṣe Yorùbá nìsan kó tó dé adé ń kọ́ntínú àwa ni a gbé Nàìjíríà lọ́wọ́ tí ẹ bá gbé tabala àṣemọ́ nìyẹn tí DSS wá fẹ́ rí mi wọ́n fún lọ́ọ̀yà mi pẹ̀lú mi Ọlájẹ́mi gbèsè lẹ́tà wọ́n jọ wà lọ́fíìsì ni wọ́n fún lẹ́tà kó mú mi wá màá wá bá wọn ohun tí wọ́n á ṣe ni pé kọ́mọ́ pè mí sàbùgá mi sọmọ Fúlàní ni wọ́n pè mí síwájú màá lọ wọ́n fún pẹ̀lú mi lẹ́tà kó gbé sí gbogbo ayé pé kí n wá kí pépà ògbé kí tẹlifíṣàn ògbé pé àwọn kọ́dà fún pẹ̀lú mi lẹ́tà wọ́n pè mí síbàdàn lọ́dọ̀ gọ́ọ̀mù Ṣèyí Mákindé kí Ṣèyí Mákindé ọlọ́dún ẹ̀kọ́ pa mí lójú ẹ̀ Ṣèyí Mákindé ọ̀bálẹ̀ tọ́bálẹ̀ ọ̀bálẹ̀ kò ní sọ́dọ̀ Ṣèyí Mákindé wọ́n pè mí sí Èkó lọ́dọ̀ Sanwó-Olú kí DSS Nàìjíríà Fúlàní kọ́ pa mí lójú Sanwó-Olú tí mo bá lè pè mí sí ọ̀dọ̀ Sanwó-Olú
Dàpọ̀ Abíọ́dún ò tiẹ̀ ní gbà. Dàpọ̀ Abíọ́dún ò ní gbà kẹ́ pàmí láéláé. Yorùbá ní sọ. Àtẹ̀ntọ́ bá pẹ́, àtẹ̀ntọ́ fẹ́ kú ni, àdó kì í. Àbí confam Yorùbá, àbí confam Yorùbá ma. Bẹ́ẹ̀ni, ẹjọ́, ẹ̀yin pressmen, ẹ wà ń bí. Àwọn ti ṣe sọ. Bí ó kún ní kẹ́. Kúrò ní ká sọ. Àlọ́ ojú bá sọ. Ṣé kí ẹ máa gbé? Ẹni mi máa sọ, máa gbé sílẹ̀. Ẹjọ́, mo kí gbogbo àwọn bá wa tí wọ́n wà lẹ́ Yorùbá lẹ́ẹ̀kan sí. Mo dẹ̀ kí àwọn mọ̀mọ́ wa, mo kí ọkùnrin, mo kóbìnrin káàkiri àgbáyé. Ọlọ́run yìí kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá kí ẹ̀mí yẹn ń gbé kẹ́kẹ́rẹ́ òkú délé. Ẹ ṣe ẹkú àdúró tì mí. Ọlọ́run bá mi dúró tì yín. Ọlọ́run ní já yín tàn náà. Àtẹ̀ntó nífẹ̀ẹ́ mi, àtẹ̀ntí Ọlọ́run fọ́ọ̀sì mi, ọkọlọ́kà fọ́ọ̀sì mi lé lórí. Olùdókòwò lọ́wọ́ yìí. Ohun tí mò ń sọ tó bá yá yóò padà yé wípé kẹ́ẹ̀dí àtúntà pẹ̀lú Fúlàní yìí. Orí wípé Fúlàní ọ̀fẹ́ràn wa. Fúlàní òsèkéni ọ̀fẹ́ràn wa. Ẹ̀dínmú. Bóyá tẹ bá pa mí tán ẹ̀rìn tì mí. Bóyá lójú ayé mi ẹ̀rìn tì mí. Ṣùgbọ́n ìgbà tí wọ́n sì wà lórí ẹsẹ̀ mi tí ì tí kú. Wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá ló gbé. Yorùbá dẹ̀ ti wà kí Nàìjíríà tó ṣe kí ni. Àti ń jẹ́ kóòtù ògìrè. Ìgbà tí British dé ni wọ́n sọ wá kọ̀ lágídí. Kí ni mo sọ fún yín yẹn? Ó dẹ̀ ti expire. Ẹ lè dúkòkò mọ́ wa mọ́. Ohun tí mo fẹ́ kí gbogbo ẹgbẹ́ kẹ́ mọ̀ ni pé ibi tí Nàìjíríà dé dó sí gbogbo wa la mọ̀ pé Nàìjíríà yẹn kò sí kankan bẹ́ẹ̀. Àwa mo wá rọ ẹ̀yin bàbá wa tí Ọlọ́run kó dé ìjọba Nàìjíríà lọ́wọ́. Security ilẹ̀ Yorùbá ṣe pàtàkì náà. Gbogbo àwọn Fúlàní tí wọ́n ń dẹ́rù bàbá náà kó tó bá kẹwàá jẹ́ ẹ̀nà ọ̀sẹ̀ náà. Dídé ta dé yìí sí, afẹ́kẹ́ yìí bàbá wa ẹ̀yọ́ bá wa kẹ́ support wa. Ká security ilẹ̀, ká mọ́nítọ̀ gbogbo tí yọba yẹ ká mọ́nítọ̀. Kí olóko lè mọ olóko, kí olódò dẹ̀ lè mọ ṣe pé ní ọba yẹn. Àwọn ẹni mọ́ra wá tó wà fẹ́fẹ́ ìbàkàtà nídìí ìsìn. Ṣètì ọ̀nà táwọn. Àwọn Fúlàní náà ti mọ̀ pé àwa la ní Nàìjíríà. Táwọn bá bẹ́ alọ́lọ́ wa ni wọ́n dẹ̀ ti dájú pé alọ́lọ́ wa ni wọ́n wá rọ bàbá wa tó wà ń bẹ̀ ń sìn àìdá kí wọ́n ṣe because gbogbo wa ti mọ̀ pé nǹkan ti bàjẹ́ Buhari ti máa gbé ẹ̀jẹ̀ Buhari ti ṣe kí ni mo pé bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ bú mi ẹ̀yin fúnra yín ọ̀tẹ̀ ní bẹ́ẹ̀nú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ mọ̀ pé Buhari ló pa Nàìjíríà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé Fúlàní àwọn ló ń pa Nàìjíríà jẹ kò kí ṣe Ìgbò kò kí ṣe Yorùbá Fúlàní ní ń pa Nàìjíríà jẹ wọ́n wá rọ bàbá wa àìdá kẹsẹ̀ sọ́sọ́ni tàbí kẹfẹ́ wa kálukọ́ mọ̀ náà lọ ẹ̀ torí pé àwọn ọ̀bá wọn ṣe mọ́ president tó ti jẹ́ Nàìjíríà ń bí a ní 16 Yorùbá méjì ló wà mẹ́ bàbá Ọbásanjọ́ àti bàbá Tinubu tó wà mẹ́ Ìgbò kan Fúlàní 13 so adẹ sọ pé wọ́n Nàìjíríà it's not one so tó bá jẹ́ pé wọ́n Nàìjíríà ni wá Fúlàní ni mo lọ pa bàbá olóko náà mo sọ pé sùn Àbújá ló dùn so wà ẹgbẹ́ tẹ bá fẹ́ ẹni tí ó kùn yó èmi sì sọ̀rọ̀ la pé Buhari ló plani nígbà tó gbàjọba ní 1988 bó ṣe ti bọ́dà tó gba ọgbẹ́ ìjẹ́ tí dọ́là lókè kí Babangida tó lépa Babangida dìbò tẹ́pàlà Abíọ́lá kò gbé ìjọba alẹ̀ torí Fúlàní ti ní plan àwọn Fúlàní ni wọ́n ń ba Nàìjíríà jẹ́ Nàìjíríà ò lè work ẹ bẹ́ẹ̀ kí ẹ̀ ká gbọ́ ọmọ lọ́nà ẹ̀ ẹ ṣe wọlé.